sì tẹ́rí yẹn àtàwọn òyìnbó ni wọ́n lè má gba ìsìláàmù àmọ́ gbogbo òfin tó rọ̀ mọ́ tó ṣe kínní làwọn ẹlẹ́kọ̀ọ́ wọn lọ stọ́dì. irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ ńlọrin nígbà táwọn òyìnbó ń bẹ àwọn díò gbogbo àwọn díò ní district officer àbí kílẹ̀ ń pè district officer ní gbogbo wọn àwọn tó bá wà nílẹ̀ haúsá àti north ṣẹ̀ríà tí wọ́n ń lò tó jẹ́ ṣẹ̀ríà òfin islam ń gbà náà ṣẹ̀ríà ní gbogbo ẹ̀rí wọn mọ̀ wọ́n ní library fún tí wọ́n ti translate gbogbo tírà fíkíù pátápátá. ìgbà tí adájọ́ kan nínú àwọn adájọ́ tó ń bẹ ní kóòtù ó wá ṣe ẹjọ́ dá ńgbò ṣe ẹjọ́ dá ìgbà tó ṣe ẹjọ́ dá ní wọ́n bá gbé ẹjọ́ lọ síwájú díò bá ní báwo ló ti yẹ kó dáa òyìnbó sì ní díò báwo ló ti yẹ kó dáa làáfà bá ní bó ti yẹ kó dáa rẹ ó ní bolẹ̀ rí tiẹ̀ wà ìwà àfà làáfà bá ní kó lọ wọnú tírà báyìí ó bá lọ nu láìbírì rẹ̀ ó bá mú translated apá bó ló wà nígbà tó fi tún yí àfà fi hàn pé apá bí báyìí ló wà tó kà á ó wá rí pé tààfà ní ó dáná bó ti yọ adájọ́ nínú ni tó fi àfà bí gọ́ọ̀rẹ̀ jádájọ́ láti jọ́ náà ní ọ̀rọ̀ judiciary tí wọ́n ń lé wọn tí ò jáde mọ́.